wọn láyọ̀ láti sọ fún yín pé ta lọ́lọ́run kì í ṣe ọmọ Ìbàdàn o. Torí ta lọ́lọ́run kì í ṣe ọmọ bàbá tèmi o. Bàbá tèmi sì lọ́mọ Ìbàdàn. Therefore, nítorí wàá fi mú ta lọ́lọ́run jẹ́ ọmọ bàbá mi, kò lè jẹ́ ọmọ Ìbàdàn o. Kí ni tí mo fi sọ bẹ́ẹ̀, kábíyèsí? Ta lọ́lọ́run fẹ́ da ilé bàbá mi rú. Mo wá mú ẹjọ́ ta lọ́lọ́run kó lọ sún mọ́gàjí agboolé. Ọlọ́pàá fẹ́ mú ta lọ́lọ́run nítorí kọ́sẹ̀ sófin. Àwọn kan wá jáde, wọ́n wá ń sọ jàpùjàpù lẹ́nu. Èyí tó kọ́ra ní mú kó Fáyọ̀ Àfọlábí yẹn, àdúgbò kókó yá Àfọlábí ló kọ rẹ̀. Ó ní olórí ẹbí lọ́ta ta ni, olóòdò ní ẹni. Èmi ni mo jáde sórí social media tí mo sọ fún àwọn tí wọ́n fẹ́ mú ta lọ́lọ́run, tí wọ́n bá fẹ́ mú, tí wọ́n bá bá mi máa ràn wọ́n lọ́wọ́. Èyí tó bá ti jáde ó kò láì ń wò ó, wọn àti ìwà abémi tó bá jẹ́ kí wọ́n wá abémi ní kí ní jẹ́ kí ní àná, èmi gan máa lídìí wọn lọ mú. Àwòrán yìí ò pè lórí ń ta yìí ni, èmi gan ni máa lídìí wọn lọ bẹ̀ tí wọ́n mú. Ẹ wá fẹ́ pé mi bá ń dísì kankan wá wò, èmi tí wọ́n bàbá mi lè yá rẹ̀ kó ń bí fún. Bébí ò sí ẹgbà fún bàbá mi ló bí fún rárá, èmi ò gbà. Òun bàbá mi ìyá rẹ̀ kó ń bí fún. Tí mo bá dídì àwọn tí mò ń yẹn lọ, ọyẹ mú. Tí wọ́n á pẹ́ wípé wọ́n wá bá ńlá pẹ́ ló máa pè wọ́n ẹ̀pẹ̀ mi ní báńdíìtì. Orí ń ta yín ni. Ọlọ́mọ ò sún wọn. Ẹ̀yin ní ọba yín ọ̀rẹ́ yìí lẹ́nu lórí àlánà. Kí ni jẹ́ báwọn? Lórí Sunday Igboho ẹ̀ẹ̀ràn ta Ọlọ́run lọ́wọ́ o. Wàláhì ẹ̀ràn lọ́wọ́ rárá kò tẹ̀sí ẹ tó kó bá sí ni ẹ̀ràn lọ́wọ́ rárá bí ṣé wù ọmọ. Tẹ́ bá fẹ́ ran ta Ọlọ́run lọ́wọ́, ìntẹ́ lè ṣe ni yí pé ẹ lọ ṣe DNA test fún. Ẹ kọ́ ṣe DNA test fún náà. Tọ́wọ́ wá jọ bàbá mi ni. Nígbà tí sọ́ọ̀tì bá jáde fine. A mọ̀ wí pé àjànú kan ló kó sínú yẹn, á wà sórí pé àbọ̀. Ṣùgbọ́n tí rìsọ́ọ̀tì DNA bá jáde tó yẹ pé kò fi lọ́wọ́ bàbá tèmi, àjẹkìyà rẹ̀ lọ́wọ́ bàbá rẹ̀ fún. Alọ́mọ ń bójú ba ẹbí wa lójú jẹ́, ó ń ba fámìlì wa lójú jẹ́, ọmọ ń ṣe dáadáa lórí social media. Olóyè Sunday Igboho, ẹ̀yin náà wà lára wọn nu. Ẹ̀yin lẹ ránṣẹ́ yìí kọ́ lọ́mọ bú gbogbo àwọn tó ń bú. Ẹ̀yin lẹ ránṣẹ́ kọ́ wá lù mí mọ́lé. Àbí nígbà tí ta Ọlọ́run lórí láyà tó wá lu èmi gẹ́gẹ́ olórí ẹbí tó wá lù mí nulẹ̀, tó lù mí tí ẹ̀jẹ̀ wọ́n mú inú mi sùrù. Ṣé ìlẹ́rán ni? Àwọn ọlọ́pàá wá fẹ́ mú orí olórí ẹbí mu tán. Àwọn ọlọ́pàá wá fẹ́ wọ́n fẹ́ arrest ẹ̀. Ẹ wá ń resist arrest. Ẹ̀yẹ̀ fún arrest ẹ̀. Ẹ wá ń pe àwọn ọlọ́pàá Nigerian bandits. Olóyè Sunday Igboho ẹ̀ ṣe dáadáa. Ẹ̀ ṣe dáadáa o. Ẹ bá fẹ́ ṣe dáadáa fún ta Ọlọ́run. Ẹ yẹ kí wọ́n lọ test DNA test ẹ̀. Àfihàn bóyá tòótọ́ ojúwọ́ ọmọ Yorùbá ni. Ó lè jẹ́ pé yín mẹ́rin ìyá rẹ̀ bí fún I don't understand. Ọmọ Yorùbá kò fi ṣe báyẹn. Ọmọ Ìbàdàn kan ò fi wà bó ṣe wúwà yẹn. Ọmọ àlèmọ̀ ló máa ń wà tí ta lọ́hùn fún yẹn. Ẹ̀wà yẹ kó wọ́n mu. Ẹ ṣe dáadáa o. Inú ẹbí wo ti dùn sí yín rárá. Ní tẹ́ ẹ ṣe yẹ. Inú mọ̀lẹ́bí wọn ò tún sí yín nǹkan burúkú lẹ́sẹ̀. Ẹ ràn wá lọ́wọ́. Ẹ̀yin tẹ́ fẹ́ mú ẹ wá bá mi. Màá lì tíìmù yẹn lọ mú. Kí wọ́n á wo abá ńlá pẹ̀ tó máa pè ní báńdíìtì. Orí ń ta gbogbo yín ni. Ká dúpẹ́ fún Igboho ìṣàtàn jẹ́ kan gbé Tani Olohun. Ẹni kóòtù sì dá on the 1. Ẹ sáré wá gbé Tani Olohun lọ́n the 25. Mumini ìwọ tó pera lórí ẹbí Tani Olohun. Ǹjẹ́ o mọ̀ pé lórí ẹbí ìyà ló jẹ? Mi ìfẹ́ fún ẹ lésì. Torí èmi àtàwọn Tani Olohun sọ̀rọ̀ mo rí pé ọ̀rọ̀ ẹ ò gba èsì kó má dàbẹ́ nípa àǹfẹ́ ní popularity. But báyìí mo rí pé ọ̀rọ̀ ẹ gba èsì. Ǹjẹ́ o mọ̀ pé ò kì í ṣe olórí ẹbí gidi?
ìjọ mọ̀ pé olórí ẹbí orí ibú ló jẹ́ tó sọ pé òjò lórí ẹbí ìwọ tó lè ta ọmọ bàbá ẹ̀ òun ló ṣe sọ pé ọmọ ìyá ni òun yà ọmọ bàbá máa ń bá ni ìwọ tó lè ta ọmọ bàbá ẹ̀ fún àwọn muslim múmínì ó sọ̀rọ̀ ní ìjárún ó ti sáré mọ̀ bí àwọn ọlọ́pàá ṣe máa délé Tani Olohun tán wá àrẹ́sì ẹ̀ àdúpẹ́ o Ìgbòho Òòṣà ojú òní tì yín o ẹni ṣiṣẹ́ ṣe Ìgbòho Òòṣà àdúpẹ́ lọ́wọ́ yín tẹ̀jẹ̀ kan gbé. lórí ọ̀rọ̀ ọmọ ọ̀tá Ọlọ́run tẹ́ ń wó lójú mọ́ màwòrán mi mo rò pé bóyá nǹkan tó jọ pé ojú bá ń lọ nígbà pójú bá ń lọ ni bet díìtù pé ó rẹ́ni ṣùgbà yíká ẹni bó ṣe sẹ́ẹ̀tì stéèjì bí ti ń ṣe bí àwọn onítíátà ṣe máa ń ṣe tí ń yíká ńlẹ̀lẹ̀ nípa pé wọ́n ti nà ní nǹkan àìmọ̀ṣẹ́ kó orógùn tó mórógùn torí tó mu ti orí bomi gbóná mo ti mú fọ́nrán rẹ̀ wá pé àwọn fámìlì rẹ̀ o olórí ẹbí ọ̀tá Ọlọ́run ọmọ tí ń gbèrè lọ́tà Ọlọ́run yẹn olórí ẹbí wọn ó láwọn dín sóònù ẹ̀ ó ní ìyá rẹ̀ ó ní mùsùlùmí ní ìyá rẹ̀ gbọ̀ mùnáfíkì ni ọmọ tẹ́yà bá bí ẹ̀yà níjọ ìtí máa ń jáde lára mùnáfíkì mùnáfíkùn tọ́lọ́run sọ pé mùnáfíkì ò ní jèrè rìsọ́ọ̀tì ẹ̀ lẹ ọ̀tá Ọlọ́run tẹ́ ń wó lójúmọ́ màwòrán ẹ̀ rìsọ́ọ̀tì ẹ̀ ni lórí ti Sunday Igboho mo ṣe fídíò lórí pé sẹ́rí gbogbo àwọn ọ̀tá ìsìlámù gbogbo àwọn ọ̀tá ẹ̀sìn ìsìlámù gbogbo ọ̀nà àti ibi tán bá ti ní agbára náà fi ń ṣiṣẹ́ ẹ̀ ó wá máa ń ba nínú jẹ́ púpọ̀ tá a bá rí ọmọ mùsùlùmí tọ́pọlọ rẹ̀ ti fẹ́ kó fáírọ́ọ̀sì tí ò ní ojúsùnùkùn tí ò ní ìwòye kan tó tangible tó yanrantí yóò máa sọ pé tí gbogbo wa ni Sunday Igboho ń ṣe a ní gbogbo yín kọ́ ni Sunday Igboho ń ṣe láti ìgbà tí Sunday Igboho ìta àti kọ́kọ́ ọmọ Sunday Igboho Saheed Òṣùpá ni ó sì ń ṣe fàyàwọ́ láti fàyàwọ́ àwọn ìgbà wọn rí pé olóhùn ń pè mọ́ látojú ọ̀run ó ṣe gbá ó ṣe kòkó bàbá sásùn wọ́n fẹ́ lò fún Yorùbá àti Odùduwà nation mo ṣe fídíò lé lórí ìgbà tí wọn ò rí lò tí ìjọba Nàìjíríà múnimóògùn tí wọ́n fẹ́ rún mọ́bì kan ó lọ jáde pẹ̀lú security due to insecurity tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì ní ọwọ́jà àwọn tó jẹ́ main security tó jẹ́ àwọn tó jẹ́ àwọn ẹlẹ́ṣọ́ ààbò orílẹ̀‐èdè Nàìjíríà tó ní ọwọ́jà wọn nú lòun náà fi gbé ìwé ẹkùn jáde bẹ́ẹ̀ mo sọ pé gbogbo tí wọ́n bá ṣiṣẹ́ tó bá jọ pé mùsùlùmí ló lọ sọ pé òun fẹ́ dá security lẹ̀ ó ní irọ́ o kò lè dá security lẹ̀ o Boko Haram ló fẹ́ dálẹ̀ o ICE ló fẹ́ dálẹ̀ o herdsmen ló fẹ́ dálẹ̀ o wá jọ pé mùsùlùmí ló dìde pé òun fẹ́ dá security company na security local security tí wọ́n máa dáàbò bo ìletò kan lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n yarí but Sunday Igboho ẹ ti rí pé ẹni tí máa ń pè bọ́n ni òun náà nígbàgbọ́ nú nǹkan àbáláyé tí kò ṣe issue àwọn ò ní issue pẹ̀lú ẹ̀ so àwọn tóun náà dì fóòtì fún tó jọ pé 95% iṣẹ́ Sunday Igboho àwọn tí wọ́n máa fi ṣiṣẹ́ sí àwọn tó jọ jára wọn ni àwọn tí wọ́n jọ ṣe kíni tí wọ́n jọ jára wọn ni irú ẹlẹ́rìí tó ṣẹlẹ̀ yìí local security Sunday Igboho irú ẹkùn local security ni ó ń sọ fún Nigeria police wípé wọn ò lè gbọmọ yìí kó bíbí nítorí pé wọ́n ti fi mọ́tò di ojú ọ̀nà ṣé Sunday Igboho àtàwọn ẹmẹ̀wà rẹ̀ só yẹ kán ṣiṣẹ́ lórí bí wọ́n ṣe gbé ọ̀tá Ọlọ́run yìí só yẹ kán jọ ṣiṣẹ́ lórí bí wọ́n ṣe gbé kó nílé tó rẹ̀ àti Hari àti bí wọ́n ti ẹ̀kọ́kọ́ gbé police station wọ́n kọ́kọ́ gbé dágọ̀ ọlọ́pàá náà wọ́n já Ìlọrin ni o wọ́n jẹ́ Ìbàdàn headquarter ni o wọ́n kọ́kọ́ gbé lọ ibi tẹ́ ẹ ti máa mọ̀ mùsùlùmí tí làákàyè rẹ̀ bá ṣiṣẹ́ ẹ mọ̀ pé àwọn pípù yìí wọn èé sí ọ̀rẹ́ yín gbogbo ohun tí gbogbo wọn sì ń ṣe ètò ṣe press inú wọn ni o ètò ṣe politician inú wọn ni o ètò gbogbo wọn tó láti lè táàgì mọ́ ẹ bọ́dé wọ́n mọ mùsùlùmí tí làákàyè rẹ̀ ń function má rò pé bí àwọn nífẹ̀ẹ́ rẹ o example rẹ̀ lẹ́rìí tí Sunday Igboho practice yẹn tó bá yẹ pé sí agbára àwọn ọlọ́pàá tó wá wọn kéré jọjọ tí wọn ò lè gbé ọ̀tọ̀ Ọlọ́run tára tí agbára àwọn àdúgbò rẹ̀ tó ju tiwọn lọ tí wọn ò dẹ̀ fẹ́ yìnbọn fún Sunday Igboho sì lọ́rú àárín yẹn wọ́n yẹ kó ṣe é bí wọ́n ṣẹ̀sìn kọ́kọ́ tí òfin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kọ́kọ́ múlẹ̀ bẹ́ẹ̀ni tó náà ń sọ ó ní ẹ̀sìn náà ń jà sí ẹ̀sìn ní o ẹ̀sìn náà ń jà sí lórí social media tó kò yẹ kó rí bẹ́ẹ̀ àṣẹ Sunday Igboho ó múlẹ̀ ju àṣẹ ọ̀gá ọlọ́pàá lọ lórílẹ̀-èdè Nàìjíríà ọmọ mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká sí làákàyè wa ẹ sí ọkàn yín ẹ sí ojú yín àwọn pípù yìí wọn ò mú léré fún yín wọn ò mú léré both in and out fún mùsùlùmí Yorùbá land wọn ò mú léré fún wa torí gbogbo tó bá jọ pé ọmọ mùsùlùmí kan ló sọ pé òun fẹ́ dá irú tí Sunday Igboho dálẹ̀ irú ẹkùn mo mọ̀ pé wàhálà máa pọ̀ lórí social media àti gbogbo bí ìpè irọ́ àwọn alákatakítí ni ẹ mọ̀ fún láìsẹ́sì ẹ o bẹ́ẹ̀ àtún sọ pé kọ́ mọ̀ dálẹ̀ o ṣebí kò sálè fi tó ní kó fi dáàbò bo lórí tẹlẹ́mù ni bẹ́ẹ̀ ti ráwọn tó ń ṣiṣẹ́ fún tí n tá ń sọ fún yín Yorùbá nation Odùduwà nation tó gbìyànjú tọ́lọ́ ń sọ pé wàyí sì yẹn kúrú bí kalẹ̀ sí nàka faru lí ìsìbí túkà áwòyẹ kìtùlùkà áwòyẹ kìrì jùkà wàyẹn kúrú náà wàyẹn kúrú lọ́wù wallahu khairul makirin kò sí bẹ́ẹ̀ ṣe lè dé tó kò
kò sí bí ète yín ṣe lè pọ̀ tó ti tèmi Ọlọ́run tí mo ṣẹ̀dá yín ló máa lékè. Ìgbà tí wọn ò rí Yorùbá nation, wọn ò rí Odùduwà nation, wọn ò rí lò fún mọ́, ó sàtún gbìyànjú pé sẹ́ẹ̀ ó ṣàyà gbangba alẹ́ pé máa lé ṣe gbogbo ẹ̀, ó gbàdúrà ẹkùn. Ìwé ẹkùn nísìn kò sí èèyàn tó fẹ́ sọ fún mi pé Sunday Igboho fi ń defend Christianity, Mùsùlùmí àtàwọn ẹlẹ́lẹ́bọdé. Kan tó pàfọ́ọ̀mù lónìí yìí tí gbogbo àgbáyé rí yìí ń jẹ́ kó yé wa pé àṣẹ Sunday Igboho ti di immunity. Ẹ̀ka kan tí òun gbọ́dọ̀ síjọba lẹ́nu, ẹ̀ka kan tí ẹnu ọ̀ tí tọjọ́ pé tiẹ̀ ló ráìtì. Wọn ò rí ọ̀tá Ọlọ́run gbé kó mẹ́yẹ, ó yẹ kó reinforce àwọn ọmọ ni pé àwọn tó wà níbí kéré kẹ́ ti kọ́kọ́ má ṣe ìjọba ṣẹ́ kẹ́ kọ́kọ́ gbé kúrò. Bẹ́ẹ̀ àti agbọ́pá wa àwa ń bíbí. Àwọn tó ń fi ajá àwọn ọmọ oníṣẹ̀ṣe lẹ́gbẹ̀ẹ́ wa tó sì jọ pé inú káta kó sórí Ògún, káta kó sórí Ọya, iná làwa náà ti ń rágbára lùjẹnu. Gbogbo táwa ń sọ yìí, à ń sọ ká mọ̀ mú wá ni. Àmọ́ mọ̀ mú wá fún yín fẹ́yìn tó jọ pé ẹ ti ń ro tá à ń rò, àbí èyí tó jọ pé làákà yín ò sì tí ì ṣe kíni, kò tí ì jí ẹ sì wà lójú oorun. Bẹ́ẹ̀ ni làákà ọ̀pọ̀lọpọ̀ ọmọ Mùsùlùmí ilẹ̀ Yorùbá ó sì wà lójú oorun. Opportunity lòún rí yẹn, ìwé ẹkùn ẹ̀rí tó ṣe fi ń dìtẹ́ẹ̀nì, ó fi ń secure àwọn tí wọ́n jọ ń ṣe ẹlẹ́bọ bí wọn. Àwọn ọmọ mu wa ayé kọ òtítọ́, ṣùgbọ́n ó di dandan ká sọ òtítọ́. Ọ̀rọ̀ mi dàbí ẹrẹ̀fọ̀ tá a fọ̀ pálù, àtàbálé àtàbóko, ẹ̀yin tó bá tabá ẹ má fi ṣèjà, ẹ má fi ṣèbínú, bẹ́ẹ̀ tí ẹ fi ṣèjà, bẹ́ẹ̀ tí ẹ fi ṣèbínú. àti ọ̀run tàbí tó mọ̀ nípa bí ayé ṣe wà, dẹ́n ẹ ṣe fi Allah sílẹ̀ kó gbèjà ara ẹ̀. Ó ṣe jẹ́ wípé ẹ̀yin àfáà, ẹ̀yin Mùsùlùmí, ẹ̀yin èèyàn yín Ìlọrin lẹ máa ń gbèjà fún Allah. Wàhálà ń bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ní díẹ̀díẹ̀ nípa ẹ̀sìn, àwọn Mùsùlùmí ló dẹ̀ máa mú wa torí ọ̀pọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Wọ́n ní ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ̀ yìí, ṣùgbọ́n nísìn wọ́n lójú náà mú tó. Ẹ jẹ́ kí ohun tó ṣẹlẹ̀ lónìí ó fi hàn wípé ìjà ń bọ̀ díẹ̀díẹ̀ lórí ọ̀rọ̀ Tani Olohun. Fọ́nrán yìí mo ti fẹ́ ṣe fọ́nrán yìí tipẹ́tipẹ́, àyè tí kò sí òun ni, bọ̀tí ní àkókò yìí ẹ jẹ́ kí n sáré ṣe lórí bí wọ́n ṣe wá láti Ìlọrin láti kidnap Tani Olohun ní Ìbàdàn. Ohun tó dẹ̀ ń ṣẹlẹ̀ yìí, àwọn ìjọba wa ló kọ́ sí ohun tó ń ṣẹlẹ̀ yìí. Tí kì bá ṣe àwọn ìjọba wa, tí òfin bá wà lórílẹ̀‐èdè tó dẹ̀ ń ṣiṣẹ́ ní tòótọ́, ó yẹ kí alápá ti mọ apá, kẹ́lẹ́sẹ̀ ti mọ ẹsẹ̀. Kò ní sí wípé èmi ni mo máa gbèjà Ọlọ́run mi, tí Ọlọ́run yín bá jẹ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ó yẹ kó lè gbèjà ara ẹ̀. Tí a bá lọ wo ìwé Onídàájọ́ orí 6 ẹsẹ̀ kínní sí ìsàlẹ̀, ẹ jẹ́ ká lọ wo verse 30 to 32. Nígbà tí Gídíónì tó lọ pa ilé òrìṣà Báálì run, tó lọ bẹ́ gbogbo igi òrìṣà Báálì, tó bẹ́ òrìṣà Báálì, tó pa gbogbo ilé rẹ̀ run. Nígbà tí àwọn ènìyàn jí ní ọjọ́ kejì, wọ́n tọsẹ̀ rẹ̀ pé ta ló lè ṣe eléyìí, wọ́n rí wípé Gídíónì ni. Wọ́n lọ lé Jóàṣì, mú ọmọ ẹ̀ jáde wá torí pé ó ti ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí, ojú ẹ̀ dẹ̀ gbọ́dọ̀ rí nǹkan tí ojú ẹnikẹ́ni ò rí rí, torí pé ó ti pa ilé òrìṣà Báálì run, ó ti bẹ́ igi ẹ̀, ó ti bẹ́ àwọn òrìṣà Báálì. Jóàṣì sọ fún wọn pé ṣe bí òrìṣà ni, tó bá ní agbára ẹ fi ilẹ̀, ẹ jẹ́ kí ó gbèjà ara rẹ̀. Pé bí ẹnikẹ́ni bá wá fẹ́ gbèjà òrìṣà Báálì nísìn, ẹ jẹ́ kí a mú irú olúwa rẹ̀ ká ṣe kí ni o, kí wọ́n lọ parú ẹni yẹn, àbí kí ẹni yẹn kó jáde wá nísìkárí. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé òòṣà ni wa ni, ní ti òòṣà wa ẹ má gbèjà rẹ̀, ìyẹn ni fún òòṣà kí a tó wá sọ pé fún Ọlọ́run. Ó ní ẹ fi ilẹ̀, ẹ jẹ́ kó òòṣà wa gbèjà ara rẹ̀, tó bá jẹ́ wípé ó dá lójú wípé òòṣà ni, ó dẹ̀ ń gbọ́, ó dẹ̀ ń rí, ẹ jẹ́ kó lọ bá ẹni tó bẹ́ ilé, ẹ jẹ́ kó lọ bá ẹni tó bẹ́ igi ẹ̀ náà. Èé ṣe tó fi jẹ́ wípé ẹ̀yin Mùsùlùmí ni a máa bá nídìí gbogbo wàhálà dàrúdàpọ̀ tó wọnú ayé. Oríṣiríṣi orúkọ ńlẹ̀ wá ń pè mí lórí péjì mi, ẹlẹ́rẹ́ ní ẹ̀yin àtàwọn oníṣẹ̀ṣe àjọ ń ṣe ni, wọ́n ń gba oògùn lọ́wọ́ ara wọn ni, wọ́n ń ṣe kíní kan. Ṣé ìwọ náà ò lè lọ gbà ni? Mò ń gba oògùn lọ́wọ́ wọn ni náà, ìwọ náà lọ gbà. Awádìí Boko Haram, ẹ̀yin Mùsùlùmí la bá ń bẹ̀, awádìí bandit, ẹ̀yin Mùsùlùmí la bá ń bẹ̀. Gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè lónìí, àgbáyé Iran nìyẹn, wàhálà ló ń ṣe láàrin Iran, Amẹ́ríkà, Israel yẹn, ẹ̀yin Mùsùlùmí yìí náà ni, UK ẹ̀jẹ̀ ó nísìnyí, ẹ̀yin Mùsùlùmí yìí náà ni, ọwọ́ yín ṣá gbogbo bí tàlàfíà bá wà, tẹ́yin Mùsùlùmí bá ti wà bẹ̀, ẹ̀yin Mùsùlùmí yìí náà ni. Ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa Olúbàdàn olóyè Sunday Igboho, gómìnà Mákindé nípínlẹ̀ Ọ̀yọ́, ẹ bá tún ṣe bẹ́ẹ̀ gbé ọmọ ọlọ́mọ lọ lónìí. Ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà, IG commissioner of police lórílẹ̀‐èdè Nàìjíríà, IG ṣé bí wọ́n ṣe máa àrẹ́sì èèyàn lélẹ́yìí, ẹ wo bí wọ́n ṣe, ẹ wo bí ọlọ́pàá for that matter, ẹ ń bọ̀ wá àrẹ́sì èèyàn, ẹ tún wá gbé mọ́tò no number dání lórílẹ̀‐èdè tí wọ́n ti sọ pé kẹ́nìkan máa gbé mọ́tò no number nìmọ́. Tí ó bá jẹ́ wípé bẹ́ẹ̀ ṣe débẹ̀ yẹn, àwọn èèyàn lọ dáná sun mọ́tò yẹn ńkọ́? Ẹ̀yin ọlọ́pàá, tí àwọn èèyàn bá dáná sun mọ́tò yẹn ńkọ́?
tí wọ́n bá gidi yín mọ́lẹ̀ tí wọ́n gbàgbọ́n lọ́wọ́ yín bẹ̀ lónìí ńkọ́? ẹ wo adúrú èèyàn tó wà ń bẹ̀ yẹn, ẹ̀yin mẹ́rin péré kí lẹ lè dá ṣe láwùjọ àwọn ènìyàn. ẹ jọ ṣé bá ṣe máa bá a lọ lórílẹ̀‐èdè yìí lélẹ́yìn, ẹ jọ ẹ bá mi ṣíà program yẹn, bá mi ṣíà ní ọjọ́ sí ni àwọn bàbá yín Yusuf Adépọ̀jù, Jamiu Adégúnwà ní gbogbo ń sọ ọ̀rọ̀ sí àwa ọmọlẹ́yìn Kristi bí wọ́n ṣe ń bú wa lọ́tún náà ń bú wa lọ́sì. kò sí nǹkan tí wọn ò sọ sí Jésù tán. ẹni mélòó ló jáde nínú Christendom tó wà ààrẹ sí ni? tó bá yàtọ̀ bá sọ ẹni wọn ń gbógun fúnra wọn ni ṣé tani ṣé ọmọ ọlẹ́yìn Kristi pẹ̀lú oníṣẹ̀ṣe ṣé wọ́n ti jọ ń ṣe ni? gbọ́mísà, oníṣẹ̀ṣe ò kì í ṣọ̀tá mi, mo ní wọn nílé bàbá mi, mo ní wọn nílé ìyá mi, inú ṣẹ̀ṣe ni mo ti jáde wá bọ̀, wọn kì í ṣọ̀tá mi, ohun tí mo mọ̀ ni wọn kò tí ì mọ̀. ìyẹn ò dẹ̀ sọ pé ká má jọ ṣe, ìyẹn ò sọ pé ká má jọ jẹun. ó ṣe jẹ́ wípé jàgídíjàgan wà dàlúrú ìwà ọ̀bàyéjẹ́ ìwà wàhálà yìí ó ṣe kún ara ẹ̀yin mùsùlùmí. ẹ̀yin kan náà la bá ń bẹ̀, ẹ̀yin lẹ pa Dèbórà lọ́jọ́ sí. ṣé ojú òkì tì yín ni? ṣé ojú òkì tì ẹ̀yin mùsùlùmí ni? ṣé ojú òkì tì yín ni? ṣé ojú kìí tì yín ni? ṣé ojú kìí tì yín ni? ẹ̀yin kan náà yìí náà ni. tí a bá dẹ̀ sọ ẹ̀mí já sọ, ẹ̀rọ tọrọ lẹ̀ báyìí ẹ̀ẹ́dẹ̀ máa pẹ́lẹ̀. gbogbo ẹnikẹ́ni tó bá ti sòótọ́ ọ̀rọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣépè fún. ṣé wọ́n gba nǹkan lọ́pọlọ yín ni? ṣé wọ́n kó nǹkan lọ lọ́pọlọ yín ni? ṣé irun tí wọ́n ń gé lórí yín ní Mẹ́kà ló sọ pé kẹ́ ẹ má lè ronú jinlẹ̀ dáadáa ni? gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lónìí, gbogbo wàhálà tó dé nípa ẹ̀sìn, àwọn wo ló dálẹ̀? ṣé bẹ́yìn mùsùlùmí yìí náà, ṣé bẹ́yìn náà lẹ dálẹ̀? ẹ wo ẹni Jésù jalè, ìjẹ́ yìí yóò tó láti sú yín, but àwa ò lè sú yín torí pé ọmọ àlàáfíà là wá. ohun tí àwa gbé dání lágbára láti gbèjà ara ẹ̀, tí ò bá dẹ̀ fẹ́ gbèjà ara ẹ̀ ń jẹ́ pé kájọ máa lọ. ṣùgbọ́n tẹ bá sọ nǹkan kan nípa àwa máa wá ṣàlàyé lórí ẹ̀. èyí ló tàṣírí àlá, èyí ló fẹ̀dí àlá síta lónìí, èyí ló jẹ́ kí gbogbo ènìyàn mọ̀ wípé sìgìdì ni àlá, èyí ló jẹ́ kí gbogbo ènìyàn mọ̀ pé òrìṣà ni àlá. ẹ̀yin mùsùlùmí, anyway, bó bá ṣì wà nínú Islam, gbọ́ mi sà, Islam kì í ṣe ọ̀nà sí àlùjànnà, mo gbọ́ ẹnu ni mo fi ń sọ, kì í ṣe ọ̀nà sí àlùjànnà, ọ̀nà sínú iná ni lọ́kàn Quran chapter 19 70 to 72. gbogbo nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ lóde òní, ẹ̀rí bí wọ́n ṣe fẹ́ kidnap ọmọlọ́mọ lónìí, bó ṣe ń kidnap àwọn ènìyàn nìyẹn, ohun tí Al-Qur'ani gbélé wọn lọ́wọ́ nìyẹn, lọ́kàn Quran chapter Al-Quran 47 verse 4. Al-Quran 47 verse 4. ṣé bá ṣe máa bá lọ lélẹ́yìí? ṣé kò tiẹ̀ wá sí òfin rárá ni wípé lórí ẹ̀yin dẹ̀ kúrò ní state tiyín, ọ̀gá ọlọ́pàá for that matter, ṣé bí òfin ṣe ń ṣiṣẹ́ nìyẹn? ẹ kúrò lódìdí Kwara state, lódìdí Kwara state ká fẹ́ wá arrest èèyàn nínú Ìbàdàn bí? kí ló dé? kí ló dé? kí ló dé? wẹ́ tí ẹ bá ti jẹ́ pé ká máa arrest ara wa ni, ẹni tá a máa gbé máa pọ̀ o. bẹ́ẹ̀ ni ẹni tá a máa gbé ó máa pọ̀, torí ẹ̀yin mùsùlùmí ó ń bọ̀ àwọn láńdẹ́dẹ́ o. mo mọ̀ pé oríṣiríṣi èrò ló wà lọ́kàn yín. gbogbo ẹni tẹ́yìn náà bá ti bẹ́ẹ̀ ṣe ń jáde wá tẹ́ wá ń bú àwọn ọmọlẹ́yìn Kristi tẹ́ ń sọ̀rọ̀ sí Jésù tẹ́ ń sọ̀rọ̀ sí gbogbo ẹ̀yẹn, kò sí wàhálà. aníkájọ fìfẹ́ ṣe é ni, ẹ ti sọ pé kì í ṣe ìfẹ́, kò sí wàhálà. ajẹ́ ń gbọ́ wọn tó máa jẹ́jọ́ nínú ẹ̀yin mùsùlùmí ti pọ̀ jù. ẹ̀yin lẹ kàwé, ẹ̀yin lẹ lọ́pọlọ, ẹ̀yin lẹ gbọ́n, ẹ̀yin lẹ kàn ń ṣe nǹkan bó ṣe wù yín. bá ṣe pé ẹ̀yin lẹ máa gbómi ìjà kan náà, tẹ́nìkan bá ń bá yín kò sí ẹ̀ ló ti ń ṣe kọjá yìí, ẹ̀yin lẹ máa ń dálẹ̀ o. àyí táwọn bàbá yín dálẹ̀ lọ́jọ́ sí, òun lẹ ń jẹlẹ̀ tí ìjẹtán yìí. ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí àyà dára fún wa. ó dà pé wọ́n ti ṣú Tani Olohun, tí Tani Olohun bá kú, pọ̀ tí Tani Olohun bá kú tẹ́ni tí ń bá ṣe, ẹ máa expect lọ́jọ́ Friday gbogbo ẹ mọ̀ pé ẹ máa ń kórìjọpọ̀ jíjímọ̀ ni. nǹkan ṣẹlẹ̀ bẹ́tà kẹ́ ẹ má lọ jímọ̀ lọ́jọ́ Friday yìí. tí Tani Olohun bá ti kú tẹ́ni tí ń bá lè ṣe, ẹ má lọ, torí tẹ́ ẹ bá lọ ẹ̀yin náà máa kú, kò jù bẹ́ẹ̀ lọ. tó bá jẹ́ pé tẹ́ bá ti ń ṣe nǹkan, ìjọba ò ní sọ̀rọ̀ lé lórí. ó yá kò lọ fà, ó yá. Sunday Igboho ṣé kò ṣe pé ẹ ti ṣẹ̀ sófin, abẹ́rẹ́ nígbà ti ṣẹ̀ sófin, wọ́n ní kí wọ́n arrest èèyàn, court order, ẹ ń pè ní kidnapping. Sunday Igboho àwọn òbí ẹ̀jú lẹ́fù yìí lọ ni, àwọn òbí ẹ̀jú lẹ́fù yìí lọ, ẹ̀ ń dá sọ́wọ́ ẹ̀sìn, ẹ̀ ń dá sí ọ̀rọ̀ ẹ̀sìn. ṣẹ́yìn kọ́sọ̀n Tani Olohun nígbà tó ń bú gbogbo àwọn bàbá nígbà tó ń dìfẹ́mi, èmi yìí kan dìfẹ́mi èmi náà, ó pè mí yahoo, fídíò rẹ̀ ti kí táwọn ti ń dìfẹ́mi àwọn mùsùlùmí. bí mo ṣe ń wò ọmọ Fúlàní, mo rí gbogbo ṣe ń dìbẹ́ǹdì kíní tó ṣe ń sọ̀rọ̀ nípa ilẹ̀ pé àwọn Yorùbá àwọn gbára bíkì ju Saudi Arabia lọ kíní kan, àwọn bàbá ẹ̀ fẹ́ wá gbalẹ̀ ilẹ̀ Yorùbá. ọ̀gbẹ́ni ó jẹ́ kúrò bí tó wà yẹn, má lọ fà lórí ẹ̀ o. èmi ò ṣe program fún ẹ rí o, mi mọ̀ yá ẹ rí o. hello ọmọ Fúlàní, má ṣe Islam dáràn nílẹ̀ Yorùbá o. nǹkan tẹ́ ń fà yẹn agbára wo kọ́ kó gbó yín papọ̀, agbára yín ò ká o. bọ́lẹ̀ ń bẹ̀ ó ń pe olóyè Sunday Igboho, bàbá ẹ̀ ya wèrè, ìyá ẹ̀ ya wèrè ni, ẹ fẹ́ ṣorí burúkú papọ̀ ni. kí ló ṣe ẹ̀? ọ̀gbẹ́ni
ṣó máa gba bí gba apá òsì tẹ̀lé àwọn mẹ́ńtọ̀ ẹ̀ ibi tó yà wá yẹn ó lọ fà ọ́ nínú Ìlọrin bẹ́ẹ̀ tó wà ẹ́ is ọ̀gbẹ́ni mi ní ọ̀kan tí mo fẹ́ sọ fún ẹ o mo kàn sọ fún ẹ pé kó bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ ilẹ̀ Yorùbá náà ń pè bí o àti Ìlọrin àti bí ilẹ̀ Yorùbá náà ń pè bí o lè táwọn bàbá ẹ wá jà nílẹ̀ Yorùbá ẹ lè rí ṣe o ti gbọ́ so calm fara ẹ balẹ̀ wàá lè bá ṣe program fáwọn ọmọ ẹ ṣe fún o but torí pé lóye Sunday Igboho stop terrorist wọ́n fẹ́ máa kí ló ṣe ẹ̀ àwa ń gbowó lọ́wọ́ Saudi kò yẹ àwa wọn ò dẹ̀ recognize àwa ń Saudi àkí ṣọmọ Saudi ìlú bàbá ẹ̀ tó ti wá ní kó gbà lọ tálà bá ń bless yín jẹ́ kó lọ bless yẹn bẹ̀ ẹ lè jagun gbalẹ̀ Yorùbá o má ṣe báyẹn mọ́ ọ mo kàn wá fà ẹ létí ni o mi ò ní ṣe program fún ẹ o àtọ́ mi ò ní ṣe program fún ẹ tó bá yẹ kó yẹn ló ń fẹ́ tápá bẹ yẹn ló ń fẹ́ wo kó mọ ọba Saudi kó mọ kó tó kúrò lọ́ba yín ní kó tó kúrò lẹ́mí àyín kó mọ ọba Saudi tó bá gba apá bí wàá kọ́lẹ́ẹ̀tì yá ẹ̀ á ṣe kí ni á kọ́lẹ́ẹ̀tì má gba apá bí gba apá bí o ti gbọ́ jọ nítorí Ọlọ́run mi ò ṣe program fún mi torí mi kò sínú tó kàn mí pẹ̀lú ẹ̀ o wọ́n máa ṣe báyẹn o gbọ́ ẹ fẹ́ máa terrorist àwọn èèyàn nílùú ẹ fẹ́ máa kidnap àwọn èèyàn gba apá bí má gba apá bẹ̀yẹn o ti gbọ́ mi báyẹn wọ́n kàn fa ilé tí ní gẹ́gẹ́ bí ọmọ kékeré tó jẹ́ má ṣerú ẹ̀ mọ́ o má ṣerú ẹ̀ mọ́ o kò lọ́fà kò lọ́fà. lọ́jọ́ ikú erin oríṣiríṣi ọ̀bẹ ni a ó máa rí o ọ̀rọ̀ rẹ o ẹ̀yìn yẹn wa àbẹ́ẹ̀rí ó máa gbẹnu tán lórí ọ̀rọ̀ Tani Olohun àti àwọn fake police tí wọ́n wá sí ilé Tani Olohun láti wá jí gbé